ẹ káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú. Àlejò mi ṣì wà níkàlẹ̀ pẹ̀lú mi. Ká tó lọ sí ìdánudúró ráńpẹ́, wọ́n ti sọ nípa ipò àti àyè tó yẹ kóbìnrin wà. A ti sọ nípa ti ìjọba àpapọ̀, bóyá ó fẹ́ di ààrẹ ni o àbò fẹ́ jẹ́ gómìnà. Ìdojúkọ tí ìkọ̀ọ̀kan wọn ní, wọ́n ti sọ ní ìpele sí ìpele. Wọ́n tún wá ṣàlàyé pé ìwọ obìnrin tó yẹ pé o ní lọ́kàn láti jẹ́ adarí, nítorí pé lóbìnrin báyìí obìnrin dàbí iyọ̀ nínú ọbẹ̀ ni. Wọ́n náà mọ ibi tí bàtà ti ń ta ẹnì kọ̀ọ̀kan lẹ́sẹ̀, wípé gbọ́dọ̀ kàwé tàbí kó kọ́ṣẹ́. Lẹ́yìn òde òní wọ́n ń kọ́ṣẹ́, wọ́n tún ń kàwé mọ́ ni. Obìnrin ṣe ń ṣe nìyẹn. Wọ́n wá ṣàlàyé síwájú pé ó yẹ kí ìwọ obìnrin tó fẹ́ tó ní lọ́kàn láti du ipò láti pàṣẹ ẹgbẹ́ òṣèlú tó wà lọ́jọ́ iwájú, ó ní kó wo party structure ẹ, ìyẹn àgbékalẹ̀ ètò wo ni wọ́n fi sílẹ̀ fóbìnrin, ìgbárùkù wo ni wọ́n ṣètò ẹ̀ sílẹ̀ fóbìnrin tó bá fẹ́ lọ du ipò kan lọ́jọ́ iwájú. Wọ́n tó bá ti rí pé wọ́n fààyè lẹ̀ fóbìnrin, ṣe ni kó ya ṣe kíni kó ra palẹ̀ ẹrù ẹ̀ mọ́ kó wọ ẹgbẹ́ òṣèlú mi lọ. Wọ́n ní bílẹ̀ yóò gbè mí máa wá oko bòmí lọ. Ìyẹn ni a fi lọ sí ìdánudúró ráńpẹ́. Ìyá wa, ǹjẹ́ a ti sọ nípa ti gómìnà àti ààrẹ àti ilé ìgbìmọ̀ aṣòfin. Mo wá fẹ́ ká wá wò báyìí. A ti rí pé ètò àwùwà yìí sí obìnrin ò fi bẹ́ẹ̀ pọ̀ láàrin wọn. Ǹjẹ́ ẹ lè sọ fún wa pé obìnrin ti ní ipa kan tó ṣe pàtàkì nípa pé kí ìjọba sọ nǹkan kan wá fi obìnrin sọ ojú ẹ̀, tẹ̀lé rí pé obìnrin ṣe takuntakun. Ǹjẹ́ ẹ lè rí àpẹẹrẹ àti ohun tó lè jẹ́ àtìlẹ́yìn tó fi jẹ́ pé obìnrin lè ṣe takuntakun nínú ojúṣe tí wọ́n gbélé wọn lọ́wọ́ ẹ̀? Pàápàá jùlọ tẹ́ bá wo nígbà tí a ní àwọn ààrẹ láti 1999 tá ti bẹ̀rẹ̀ ìjọba ara wa, ẹ rí wípé olórí adarí wa nígbà bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ tó dára láti fi àwọn obìnrin sí ipò aṣíwájú. A dẹ̀ rí ohun tí wọ́n ṣe pàápàá jùlọ lára àwọn obìnrin kọ̀ọ̀kan tá a rí nínú wọn. Lẹ́yìn ìgbà náà, àwọn tó tún jẹ́ olùdarí orílẹ̀-èdè Nàìjíríà náà wọ́n ṣe ipa náà, bó ti lè jẹ́ pé ó kéré mọ́só wọ́n ṣe láti rí wípé àwọn obìnrin wà nípò. Tá bá wò náà, ẹ rí wípé lóòótọ́ àwọn obìnrin kan ló ń bobìnrin kan jẹ́, pàápàá jùlọ náà àwọn ọkùnrin kan ló ń bọkùnrin jẹ́. Ṣùgbọ́n nǹkan tá fẹ́ fi òfin ẹ̀ múlẹ̀ ni wípé àwọn obìnrin kan wà tó yẹ pé tán bá fi wọ́n sípò wọ́n á ṣe dáadáa, tó yẹ pé orí máa wú yín gan, ẹ sọ pé obìnrin yìí báwo ló ṣe ṣe. Ó ní àtìlẹ́yìn àwọn kan ni ó ṣe lè rí ṣe. Pàápàá jùlọ àwọn òyìnbó máa ń pè nǹkan kan ní recommendation. Gẹ́gẹ́ bí a ti mọ̀, àwọn obìnrin tó ti kàwé tán ti ṣe dáradára ní ipò oríṣiríṣi ti wà nínú agbègbè wa. Tí a bá wo àwọn obìnrin yìí tá fi wọ́n sípò, a mọ̀ wípé ìtẹ̀síwájú ló máa jẹ́ sí fún wọn. Wọ́n dẹ̀ máa ṣe ohun tó dára láti ṣe ìlọsíwájú fún ìlú Nàìjíríà. Ṣùgbọ́n tí ò bá sí àtìlẹ́yìn fún àwọn obìnrin yìí, ó ṣe kókó kí a mọ̀ wípé táwọn òyìnbó ń pè ní support ó wà very very pàtàkì. Ó ṣe kókó ni máa sọ. Ṣé tán bá wà ní ipò tí wọ́n yàn wọ́n sí? Bẹ́ẹ̀ ni, láti rí wípé wọ́n ní ìbáṣepọ̀ láàrin àwọn tí wọ́n wà tán bá wọn ṣiṣẹ́ pọ̀ láti ran obìnrin yẹn lọ́wọ́. Torí wípé wọ́n ní àgbájọwọ́ la jí sọ̀yà. Tí ìyẹn bá wà níbẹ̀, obìnrin yẹn á lè ṣe ohun tó dára, á lè fi ohun tó tó sí ipò tó tó, á dẹ̀ ní ìlọsíwájú. Ṣùgbọ́n náà tẹ́ bá tún wò, ẹ rí wípé àwọn obìnrin kan wà tó jẹ́ wípé tí ọkọ wọn bá gbà wọ́n láàyè, a lè rí wọn yàn sípò. Àwọn obìnrin kan náà dẹ̀ wà tó jẹ́ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ wípé ẹ̀sìn wa kò gbà wọ́n láàyè láti ṣe nǹkan kan nípa bíbọ́ síwájú láti ṣe olùdarí. Ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni pé tí ẹ̀sìn wa bá gbà wá láyè, tí àṣà wa tó gbà wá láyè. Ọ̀rọ̀ ayé àtẹ̀sílẹ̀ arábìnrin Màmá Taraba ṣe bóbìnrin ni. Bẹ́ẹ̀ ni, ẹ rí wípé àwọn náà ṣe ribiribi tán lè ṣe. Tí ẹ̀sìn bá gbà wá láyè, tí àṣà wa gbà wá láyè, tí àwọn táwọn bá ṣiṣẹ́ tán gbà wá láyè, tán fún wa ní ìrànlọ́wọ́, a rí wípé àwọn obìnrin yìí wọ́n máa ṣe dáradára. Torí a mọ̀ wípé bí àwọn ọkùnrin kan ṣe wà, tán ti dé ipò kan tán lè ṣe dáradára náà ni obìnrin náà wà. A ní láti fún gbogbo wọn ní àyè láti ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe láti jẹ́ kí ìlú Nàìjíríà kó tẹ̀síwájú. So gbèdè ṣe èmi á sọ wípé obìnrin wọ́n lè ṣe dáradára tán máa fi wọ́n sí ipò tó dára. Wọ́n dẹ̀ lè ṣe pẹ̀lú àtìlẹ́yìn gbogbo àwọn tí wọ́n bá ṣiṣẹ́. Mo fẹ́ nǹkan tẹ́ ẹ sọ gbẹ̀yìn, mo fẹ́ rẹ̀ kó dà pé tó rẹ jẹ́ feminist lẹ fi sọ bẹ́ẹ̀. Torí pé tá bá tún fẹ́ wò ó, ǹjẹ́ a lè rí àtọ́ka sí pàtàkì ní pàtó
tá lè sọ pé obìnrin o ká fi sí ipò abẹnugan lórí eléyìí bóyá nípò ti òṣèlú ni àbí ti ẹ̀sùnwóná àbí ní ọ̀nà mìíràn ṣé tí wọ́n tàtayọ ju ọkùnrin ẹgbẹ́ wọn lọ ǹjẹ́ a lè rí àpẹẹrẹ wọn. wọ́n pọ̀ lóríṣiríṣi tá bá wo Mrs. Adékẹ́mi Nelson Adéọ̀sùn nígbà tó wà nípò olùdarí ètò ìṣúná wọ́n ṣe dáradára bó tilẹ̀ jẹ́ wípé a mọ ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà tá bá wo Dr. Obiose Kùsìlínà nígbà tí wọ́n jẹ́ olùdarí education àti ipò aṣojú ó dà pé méjì náà wọ́n ṣàfihàn sípò lóbi lóríṣi méjì nígbà kan a dẹ̀ rí wípé wọ́n ṣe dáradára tẹ́bá tún wò náà àwọn obìnrin kan náà wà wọ́n yìí wà nípò nísìnyí a ní àwọn obìnrin tó ń ṣe aṣojú ilé ìkówópamọ́ a ní bíi Mrs. Awoshika ti First Bank a ní wọn lóríṣiríṣi táwọn obìnrin ti ń ṣe olùdarí àwọn ilé ìpamọ́ yìí gbogbo bí tẹ́bá ti ń rí obìnrin tí wọ́n jẹ́ aṣojú tó ń jẹ́ olùdarí ẹ rí wípé wọ́n máa ń tayọ wọ́n dẹ̀ máa ń ṣe ribiribi ṣùgbọ́n àyè ń sọ náà wípé ó dára kí obìnrin náà kó wà nípò gọ́vnà kó wà nípò ààrẹ láti ṣe ohun dáradára à ń sọ wípé ó tó ó dẹ̀ lẹ́tọ̀ọ́ kí obìnrin náà kó jẹ́ olùdarí ní òkè pátápátá lọ́hùn. ààrẹ pátápátá bẹ́ẹ̀ ni ó ṣe ṣẹlẹ̀ nílẹ̀ Britain bẹ́ẹ̀ ni ó ṣe kókó a lè rí àwọn obìnrin yẹn náà tẹ́ bá wò wọ́n ní gbogbo ìlú tí wọ́n wà ẹ rí wípé wọ́n ń ṣe dáradára Nàìjíríà ò ń ṣe ìlú tó máa yàtọ̀ sí gbogbo wọn torí obìnrin náà ni gbogbo wọn jẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n náà tẹ́ bá tún wò ó a ní láti máa ṣe ìtẹ̀síwájú nípa ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn obìnrin àti fún àwọn tó ń dìbò wípé ó ṣe kókó kí obìnrin kí a gbìmọ̀pọ̀ ká tẹ̀ka fún obìnrin kí ó wọlé tá bá lọ sí gbogbo àwọn tó polling units àti rí níbi tó ti lọ tẹ̀ka ìdìbò ẹ rí wípé obìnrin ló pọ̀ jù níbẹ̀ àwọn sọ pé gbogbo àwọn obìnrin tó bá tẹ̀ka fún obìnrin tó wà ní ipò tó ń lọ fún ipò àbí tó gbé àpótí ìbò ní oríṣiríṣi ipò a rí wípé àwọn obìnrin tán jáde fún ìlọsíwájú Nàìjíríà yìí a fi wọ́n sí ipò kan lóòótọ́ lẹ́yìn ìka ìdìbò a rí pé àwọn obìnrin kan wọ́n lu tayọ àbí báwo la ṣe máa ń sọ wọ́n jáwé olúborí torí pé a rí àwọn obìnrin kan tí wọ́n fẹ́ represent agbègbè wọn ìyẹn dára ṣùgbọ́n a ní láti ṣe jù bẹ́ẹ̀ lọ Olúrẹ̀mí Tinubu àtàwọn kan ní Abẹ́òkúta ní Ọ̀yọ́ ní Lagos ni àti gbogbo ẹ̀ka mìíràn ṣùgbọ́n à ń sọ wípé tí àwọn tó ń dìbò tán bá mọ̀ wípé ẹ̀kọ́ tá à ń fún wọn yìí àbí ìdánilẹ́kọ̀ọ́ tá à ń fún wọn nípa kagbárìkùtù ti àwọn obìnrin tó ń jáde ó ṣe kókó torí wípé obìnrin ló mọ ibi tí bàtà ti ń ta obìnrin lẹ́sẹ̀ wọ́n dẹ̀ máa ṣe dáradára bí a ti mọ̀ láti èyí tí wọ́n ti ń ṣe síwájú. ó tẹ̀ dàbí pé wọ́n ní tí a bá ti kọ́ wọ́n ní educate a woman and you educate what a whole nation kí tẹ ṣe nation nìkan gbogbo àgbáyé ni torí pé obìnrin wọ́n ní obìnrin náà lobìnrin máa ń jẹ́ àwọn náà mọ ibi tí ó yẹ ká gbé igbá yìí sí ó yẹ ká gbé àwò yìí sí àwọn kan tiẹ̀ sọ wọ́n ní pé àmọ́ bóyá tòótọ́ ni wọ́n nítorí pé obìnrin tòótọ́ ní ajé ohun ẹlẹgẹ́ ṣùgbọ́n wọ́n ní ọkàn obìnrin ó le ju tọkùnrin lọ ṣé tòótọ́ ni. lóòótọ́ ni o pàápàá tó bá dé ipò ká ṣe ètò àbí ká ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wo àpẹẹrẹ kan wọ́n ní obìnrin ló mọ bàbá ọmọ ó ṣe kókó tí obìnrin ò bá fẹ́ sọ pé ẹni báyìí ni bàbá ọmọ mi kẹ́ mọ̀ wípé ẹ lè mọ̀ láíláí títí ayé máa àti ráwọn ìtàn tó ti sọ fún wa wípé bóyá lẹ́yìn ọgbọ̀n ọdún ni obìnrin máa jáde ló máa ní bàbá ọmọ mi lélẹ̀ kì í ṣe lè ó wà bẹ́ẹ̀ àti rí obìnrin tó ní ọmọ mẹ́rin fún ọkọ kan tó jẹ́ pé ní ìgbà tó máa sọ ní ìwọ kọ́ ni bàbá ọmọ mi lélẹ̀ ìyẹn lásán Ọlọ́run fi jìnkẹ́ obìnrin ní ọkàn bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni obìnrin ní ọkàn láti gbé nǹkan pamọ́ tá bá ń wò pé ohun ẹlẹgẹ́ ni wá ni gbogbo ètò ọmọ tá à ń ṣe rírọ bí ọmọ kò easy fún 9 months obìnrin á dẹ̀ sọ á gbé kalẹ̀ Ọlọ́run náà ló fún wa ní ẹ̀bùn yẹn agbára yẹn wà lọ́wọ́ wa wọ́n dẹ̀ máa ń sọ pé obìnrin ní ète tóbìnrin bá sọ nǹkan àbí kò fẹ́ sọ nǹkan kan ẹ lè mọnú ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé dáadáa ni nǹkan tó fẹ́ ṣe ẹ rí obìnrin tó máa jáde síta tó máa ní nǹkan báyìí o òun ni mo fẹ́ kó dẹ̀ ní sí ìdánidúró fún mo ti sọ nípa àwọn ìyá wa Queen Amina Fúnṣetán Aníwúrà náà àmọ́ wọn Olúfúnmi Ransome Kuti Ìyálóde of Ẹ̀gbáland àmọ́ wọn gbogbo àwọn obìnrin yìí nígbà ayé wọn ètò ìjọba ò tiẹ̀ tí tó yìí ṣùgbọ́n kí ni wọ́n jáde
wọ́n ní àwọn máa dúró fún ẹ̀tọ́ àwọn gẹ́gẹ́ bí obìnrin wọ́n gbárùkù ti ara wọn. Mi ò lè máa sọ̀rọ̀ nípa ìtàn Mọ́remí, mi ò lè máa sọ̀rọ̀ nípa ìtàn Aba Women Riot nítorí pé àwọn obìnrin wọ́n jáde wọ́n gbárùkù ti ara wọn, wọ́n dẹ̀ ṣe ohun ẹ̀, wọ́n jà fún ẹ̀tọ́ wọn ní orílẹ̀-èdè wọn, ní agbègbè wọn pàápàá. Ó ṣe kókó kí a mọ̀ wípé bó ṣe jẹ́ pé obìnrin jẹ́ ohun ẹlẹgẹ́ bí Ọlọ́run ṣe dá wa, ṣùgbọ́n a ní ọkàn tó gbámú, ọkàn tó lè tẹ̀síwájú nínú ohunkóhun tí a bá dáwọ́lé. Obìnrin ló máa kọ́ṣẹ́, obìnrin ló máa kàwé, obìnrin ló máa tọ́jú ọmọ, obìnrin ló máa tọ́jú ọkọ, obìnrin ló máa tọ́jú ará ẹbí. Tó bá lọ sílé ọkọ gan, á tún máa rántí bàbá àtìyá ẹ̀. Obìnrin ló máa tọ́jú àwọn àbúrò ẹ̀. Ó ṣe kókó kí a mọ̀ wípé ohun tí Ọlọ́run ti fún obìnrin láti ṣe aṣojú, láti ṣe alákòóso ètò, nǹkan ẹ̀bùn tí a lè gbà lọ́wọ́ obìnrin ni. Wọ́n máa ní obìnrin ó lè manage kankan at different things at the same time, bí Ọlọ́run ṣe fún wa ní ẹ̀bùn yẹn nìyẹn. Ṣùgbọ́n ìyẹn ò wá sọ wípé tẹ́ bá wo inú ìwé mímọ́ náà, ó sọ wípé ọkùnrin ni adé obìnrin. Nínú Kùránì náà ó sọ ìgbésẹ̀ tí a ní láti gbé láti rí wípé ọkùnrin ni adé orí wa. Ṣùgbọ́n nínú ẹ̀ náà Ọlọ́run ti fún wa ní ẹ̀bùn wa gẹ́gẹ́ bí obìnrin láti ṣàṣojú, láti ṣe kitikiti. Máa sọ ọ̀rọ̀ yẹn máa ní àwọn obìnrin máa ṣe yàyà mẹ́fà, gudugudu méje yàyà mẹ́fà. Torí mo mọ̀ wípé kò sí yàyà méje gan pẹ̀lú ẹ̀ báyìí. Ádìlẹ̀ máa rí obìnrin tó yọ̀lẹ̀, obìnrin tó bá yọ̀lẹ̀ ẹ wò pé bóyá eléyìí nǹkan kan ṣẹlẹ̀ ni wọ́n ti ń ṣe yàyà méje. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe yàyà méje mọ́ báyìí. So èmi mọ̀ wípé obìnrin tá bá fún wọn ní àyè pẹ̀lú àtìlẹ́yìn, pẹ̀lú gbogbo ohun tí ó máa jẹ́ kí ìrìn àjò wọn kó lọ dáradára, wọ́n á ṣe ju bá ṣe mọ̀ lọ. Torí pé Ọlọ́run ó ti fún wa ní ẹ̀bùn yẹn, a dẹ̀ lè gbà lọ́wọ́ wọn, ṣùgbọ́n ká ràn wọ́n lọ́wọ́, ká dẹ̀ tì wọ́n lẹ́yìn láti ṣe dáadáa. Ẹ ṣe púpọ̀, ẹ kú àtótónu ọ̀rọ̀ láti gbọ́ ẹ̀yin ará ilé. Ó dá mi lójú báyìí pé ìwọ tó ti ń rò pé wọ́n kò sọ pé òṣèlú is a dirty game, kò wà fóbìnrin, wọ́n ní rọ̀fọ̀rọ̀fọ̀ ni ètò òṣèlú, kò wà fóbìnrin. Òun láti gbọ́ àwọn òṣèlú ní tòótọ́, mo sọ mo ní comrade ni wọ́n, àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ nípa ètò ìròyìn àti ìkọ ìròyìn. Wọ́n wá ṣe sẹ́mínà ní ẹ̀ka tóbìnrin. Mo ní feminist ni wọ́n láwọn ṣe feminist. Ẹ ti gbọ́ nǹkan tán sọ́nsìn, wọ́n láwọn ṣe feminist, ṣùgbọ́n táwọn onígbàgbọ́ nínú ẹ̀ ò ní pé ká gbárùkù ti obìnrin kó bọ́ síta. Wọ́n ní obìnrin ní inú tá ń gba ọ̀rọ̀ sí. Ẹ wá wo ti àpẹẹrẹ tá a ṣe, wọ́n kàn fi ṣe àpẹẹrẹ irú bí èèyàn ṣe lè gbé nǹkan ìdọ̀tí sí ọkàn tó, tí ò bá fẹ́ kẹ́ni kankan mọ̀, wọn kúkú ní mọ̀. Ìyẹn la gbéyẹ̀wò lónìí lórí kíni ààyè àti ojúṣe obìnrin lágbo òṣèlú jákèjádò orílẹ̀-èdè àgbáyé. A wá fi sórí orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní ààyè wà láti fi obìnrin sí ipò tó lè jẹ́ abẹnugan. A ti sọ nípa àwọn ìyá wa lọ́kan méjì nílé-ìgbìmọ̀ aṣòfin ní ilé-ìgbìmọ̀ àwọn tó ń jẹ́ bí executive members, ìyẹn bí minister, wọ́n ti dárúkọ wọn láti ìgbà tí a ti padà sí ìjọba àwarawa yìí. Bàbá wa Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́, wọ́n ti fún obìnrin láàyè púpọ̀ nínú ìjọba wọn. Bákan náà ni Jonathan. Ǹjẹ́ ohun tí a rí ní àná ní káfíkásẹ̀lẹ̀ ní ohun tí a rí ní àwọn ìjọba tó ti kọjá yẹn bíi Jonathan o, Ọbásanjọ́ ni o, tán fún obìnrin láàyè, ṣàpọ̀ wọn pọ̀ nínú ìjọba, wọ́n dìbò, wọ́n jáwé olúborí báyìí. Ṣé a rí àbí ìgbésẹ̀ kan tẹ̀ ń gbé wípé kí ìjọba tá a bá máa fi ṣe ìbúra tá a máa bọ́ sí, wípé ààyè ìdá mélòó lẹ fẹ́ kí obìnrin wà? Ṣé ó ní ìgbésẹ̀ tẹ́ ti gbé, tẹ́ ti tì síwájú fún ìjọba tàbí tẹ́ ń gbé lọ́wọ́? Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, a lè ṣaláì máa sọ nípa ohun tí ìjọba ní láti ṣe láti rí wípé a ní àwọn obìnrin púpọ̀ nínú ipò, nínú olùdarí ètò Nàìjíríà. Pàápàá jùlọ à ń sọ wípé ìjọba tó ṣẹ̀ṣẹ̀ wọlé yìí, à ń sọ wípé 35% affirmative action, èyí táwọn òyìnbó ń sọ wípé láti fún obìnrin púpọ̀ ní àyè láti kópa nínú olùdarí àti ìlọsíwájú Nàìjíríà. Ó ṣe kókó fún orílẹ̀-èdè yìí láti ní nínú level oríṣiríṣi tá bá ní ni láti òkè títí dé ìsàlẹ̀. Obìnrin ní láti ní àyè yìí. Tá bá ní 35% fún obìnrin láti wà níbẹ̀ láti ṣe olùdarí ètò Nàìjíríà, mo mọ̀ wípé ó máa jẹ́ ìlọsíwájú fún Nàìjíríà. Ẹ ṣé púpọ̀, ẹ kú àtótónu. Adúpẹ́ tí a pè yín tẹ̀ jẹ́ lágbára Ọlọ́run, ipá ò ní kún yín lórí tẹ̀yàn láàyò tẹ̀ ń ṣe. Ẹ̀yin ará ilé, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí. Ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ó dá mi lójú pé máa fàyè sílẹ̀ fún ọmọ yín láti darapọ̀ láti ṣe òṣèlú, ìyẹn òṣèlú tó mọyan lórí, kì í ṣe èyí tó ní kọ́nu kọ́họ̀ nínú. Ní ètò ìdìbò ètò òṣèlú tó ń bọ̀ báyìí ní ẹ̀yìn oṣù 5 ní tá bá ṣe ìbúra
fún àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ jáwé olúborí tán á ní pé àwọn ń retí 35%, ìdá 30.5 kí obìnrin kó gba àkóso. Ìyẹn la fi lè rí ìjọba, ètò ìjọba tó mọyan lórí lórílẹ̀-èdè Nàìjíríà. A ní rí jù báyìí lọ lórí ètò lágbo òṣèlú fún tọ̀sẹ̀ yìí. Ẹ má gbàgbé, a ní a máa yànnàná, a fẹ́ gbé ìgbésẹ̀ kan, ìbéèrè fún ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ máa fi ṣọwọ́. Ẹ kú ojú lọ́nà láìpẹ́ yìí, ẹ máa bẹ̀rẹ̀ sí ń wò ó, ẹ máa bẹ̀rẹ̀ sí ń dáhùn ẹ̀. Èmi Adéjọkẹ́, wọ́n fi léyìí ṣe ìlọ lórí ètò lágbo òṣèlú lónìí. Wọ́n ní ìfẹ́ ara rẹ, ní ìfẹ́ aládùúgbò ẹ, ní ìfẹ́ orílẹ̀-èdè, ìyẹn ni àlàáfíà ló fi lè jọba káàkiri orílẹ̀-èdè àgbáyé. Títí ọjọ́ mẹ́jọ tá a máa fi ire àti ayọ̀ pàdé lórí ètò lágbo òṣèlú. Ó dìgbà kan náà.